ẹ jẹ́ á dìjọ ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo oníràwọ̀ omi pátápátá lọ́jọ́ tòní tí ń ṣe ọjọ́ Monday March 23 ọdún 2026 ìtawà nú ẹ̀ yìí. Oníràwọ̀ omi agbára Cancer, oníràwọ̀ omi tútù Scorpio, tòun tó oníràwọ̀ omi tí kì í ru Pisces. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Mo kí Ọlọ́run ọba, mo ṣègbè Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́. Ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Lákọ̀ọ́kọ́ ná lówùúrọ̀ ọjọ́ tòní ó ṣeé ṣe kẹ́yìn àtàwọn tó súnmọ́ yín pátápátá kẹ́ wà ní dùnnú, kẹ́ wà láyọ̀, gbogbo nǹkan máa lọ dáadáa láyìíká yín. Ṣùgbọ́n bọ́jọ́ tòní ṣe ń lọ yìí ó ṣeé ṣe kí ẹ fẹ́ feel spiritual bákan kí ẹ fẹ́ máa ní feeling bí ìgbà pé ẹ need space yín, bí ìgbà pé kẹ́ dá wà lẹ́yìn nìkan. Ọ̀pọ̀ yín máa rò àwọn èrò kan nípasẹ̀ ohun tí ẹ fẹ́ dà láyé, nípasẹ̀ ibi tẹ́ ń lọ láyé, àti nípasẹ̀ bẹ́ẹ̀ fẹ́ káyé yín rí. Lórí ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tẹ́ bá wá gbé lọ́jọ́ tòní, ẹ rí dájú pé ẹ ń ṣe prayer dáadáa, kẹ́ sì rí dájú pé ẹ finú tóhun tó ń sọ sí yín lọ́kàn látàrí pé òun ló máa tọ́ yín sọ́nà. Ẹ gbọ́dọ̀ finú tọ́ ẹnikẹ́ni rárá lénìí. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, kẹ́ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè níbikíbi tí ẹ bá wà pẹ̀lú. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín kò sí wàhálà rárá tẹ́ bá sì lè tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn. Bẹ́ẹ̀ sì ni nípa ọ̀rọ̀ ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kò fi bẹ́ẹ̀ sí wàhálà rárá. Ó kàn ṣeé ṣe kí ẹ wà múdì bákan kẹ́ fẹ́ ní mood swing. Nípa ọ̀rọ̀ owó sì rèé, tẹ́ bá ṣe dáadáa tí ẹ gbìyànjú láti ṣe sàárà, bó ṣe kẹ́ ra nǹkan fáwọn ọmọdé tàbí kẹ́ fáwọn aláìní ní nǹkan kékeré, ó ṣe kí ẹ rí rìwọ́ọ̀dù látara ṣíṣe èyí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ohun tẹ̀yìn àtìyàn kan jọ dàpọ̀ tó dàbí partnership deal. Ló ṣeé ṣe kó sílì dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní tún jọ́jọ́ tó dára púpọ̀ fún yín láti fi invest sínú shares tàbí kẹ́ ní joint business kan pẹ̀lú òyàn. Tó bá jẹ́ opportunity ẹyọ ẹ lè ṣe bẹ́ẹ̀, kò sí wàhálà látàrí pé ó ṣeé ṣe kí lè padà bí oore fún yín lọ́jọ́ iwájú. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní jọ́jọ́ tó ṣe é pẹ́ tó lè fi plan ìgbésí ayé yín, kẹ́ fi plan bí ẹ̀yin fẹ́ ṣe ìgbésí ayé yín. Ẹ ronú jinlẹ̀ nípa àtẹ̀yìnwá, kẹ́ wo nǹkan tó ń lọ lásìkò yìí, kẹ́ sì plan dáadáa lórí bí ọjọ́ iwájú yín ṣe fẹ́ dára. Ohun tó máa tẹ̀yìn introspection ìjáde á jẹ́ nǹkan dáadáa tó ṣe pé lè fún yín níwòye sí tuntun tó máa tún jẹ́ kí life yín tún balance. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pẹ́ gbọ́dọ̀ tàṣejù bóńkóhun rárá. Ẹ gbọ́dọ̀ ṣàwọn nǹkan tá mú kí ni ìdùn káyọ̀ yín kún. Ẹ gbọ́dọ̀ kánjú pinnu àbí gbégbèsẹ̀ pàápàá tó bá di bí à ń báyàn dà nǹkan pọ̀. Ẹ wà positive, kẹ́ ṣe dáadáa sólólùfẹ́ yín torí ìbáṣepọ̀ yín àti wọ́n jọ máa gún régé dáadáa lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní kò dára kárayà yín ju bó ṣe yẹ lọ. Bẹ́ẹ̀ sì lẹ́tún gbọ́dọ̀ rí dájú pé ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín, ẹ fi falẹ̀ mọ́ ohunkóhun tí ẹ bá ń ṣe. Ọ̀rọ̀ iṣẹ́ yín máa lọ dáadáa lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà kò sí wàhálà rárá. Nípa ọ̀rọ̀ owó náà sì rí, ó ṣeé ṣe kó wọlé fún yín. Kódà níbi tẹ́ ẹ̀ tí ẹ̀rọ kàn sí, ó ṣeé ṣe kíre wọlé láti bẹ̀. Pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20 lówùúrọ̀ kùtù ọjọ́ tòní. Pàápàá yín tẹ́ bá wà pẹ̀lú àwọn tó jẹ́ bí àbúrò àbẹ̀gbọ́n yín, ìbáṣepọ̀ yín máa dùn alárinrin dáadáa. Ìfọ̀rọ̀wérọ̀ láàrin yín á já gere dáadáa, kò ní sí wàhálà. Ṣùgbọ́n suddenly ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa ràn èròǹgbà kan bóyá nílò láti ṣe àwọn kankan fún mọ̀lẹ́bí àbáwọn kankan lórí ọ̀rọ̀ inú ilé yín tó ṣe é pé ọ̀pọ̀ yín á ṣe é bí ìgbà pé kẹ́ ṣe àwọn nǹkan tábí kí ìbáṣepọ̀ yín àti mọ̀lẹ́bí àtàwọn tó rọ̀gbà yín ká kó dùn kó lárinrin, tó sì jẹ́ pé ẹ tún máa wòye sí pé àyè tẹ́ wà yìí bóyá inú ilé tẹ́ wà yìí ó nílò àtúnṣe, ó nílò kẹ̀tì àwọn kankan nínú rẹ̀, ó nílò kẹ́ṣe lọ́nà tó máa gbà tayọ tá tún dùn rí fàlejò. Ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé tẹ́ bá wà capable, ẹ gbìyànjú láti ṣe bẹ́ẹ̀. Kẹ́ sì rí dájú pé àyíká yín ó wà ní ìmọ́tótó dáadáa. Èyí máa jẹ́ kóhun rere kó rọ̀gbà yín ká. Bẹ́ẹ̀ sì lẹ́ni láti rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Ẹ pa gbogbo plan yín mọ́ láṣìírí. Ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ àsọjù ní àwùjọ kó má bàa rí secret yín gbámú níbẹ̀. Nípa ọ̀rọ̀ iṣẹ́ yín ṣeéṣe kó fẹ́ rí bákan, ṣùgbọ́n tí ẹ bá rí dájú pé àyíká yín wà ní ìmọ́tótó tí gbogbo ẹ̀ ń dán tẹ́ ń sọ̀rọ̀ rere jáde fáwọn kọ́sítọ́mà yín, ó ṣeé ṣe kí iṣẹ́ kó lọ dáadáa. Nípa ọ̀rọ̀ relationship yín, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kò sí wàhálà rárá. Nípa ọ̀rọ̀ owó náà sì rèé, ẹ̀yin tó ṣe é pé ń ṣiṣẹ́ láti ilé, ó ṣeé ṣe kẹ́ rí gbámú dáadáa ju àwọn mìíràn lọ. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ bá ń share fídíò yìí kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Bí ẹ sì má gbàgbé láti follow page wa kẹ́lẹ̀ láǹfààní àti máa rí irú fídíò báyìí ní gbogbo ojoojúmọ́ lè jọ́jọ́ tẹ́ máa rí ìtọ́sọ́nà tá máa ràn gbèsè ayé yín lọ́wọ́. Ire o. Ìṣẹ̀dá spiritual house, astrology healer house, ìwòsàn máráyé to humanity, ìbà ọmọ Ọ̀rúnmìlà, orí mi mú mi là, Òṣòkè Sàmí Tẹ̀lẹ́lá, bìtì bàbá rírí ọ̀la, torí irú ìṣẹ̀dá wọn
lóde ìmọ̀ Ifá Olódùmarè. Mo ti wo lucky hour pẹ̀lú lucky colour mi.